anywhere. Bàbá yìí. I'm telling you. Pé ọ̀ tòṣìmọ́láyé. Ó tòṣìmọ́láyé. Ọ̀ tòṣìmọ́láyé. Ó tòṣìmọ́láyé. Ìgbé apápá bá ní là á bẹ́ tu. Ó ní apẹ́pẹ́pẹ́ ìpẹ́tù. Ṣé ará ìpẹ́tù lélẹ́yìí o? Very good, very good. Yes, now I'm teaching for you. No, you see, there is one thing too great, Dad. Hold on, just keep it, brother. I will call you back right away, I'm telling you. Fairly weary. Well done. Ṣé ẹ̀mí mi sọ? Ṣé ṣàgbọ́ Yorùbá wọn bá? Yes, sir, I've been in Yoruba land for a very long time. What did you say, Dad? Good. Adé torí ṣẹ́rí. Ọlọ́run kò ṣàánú wa, ògùn àṣọ yìí. Hold on, now, fẹ́ gbọ́ nǹkan mọ́ mi lórí ni, o fẹ́ pa mí dànù. Ṣẹ́yìn tí mo ṣe fún yín yẹ kẹ́ mọ́ dúpẹ́ ni. Mo ti ṣe lẹ́ẹ̀mẹ́ta ọdún mẹ́ta lẹ́ẹ̀fì kọ́kọ́ ní owó ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. That is good. Just anything about money mo like here. Mo jẹ́rìí. Ẹ̀mí mi sọ fún mi pé ọmọ Igbo ní bẹ́ẹ̀ bí. Yeah, Anambra Street. Anambra. I'm telling you. Ṣé ibi tí wọ́n ti máa ń búra gajú ara wọn nù? Ẹ̀mí mi sọ. Ẹ sọ pé orí ti gbé yín kalá wore. Orí ó ti jẹ́ ẹgọ́ wa lórí. Ṣé kílẹ̀ wí? Orí ó ti jẹ́gún láwóre. Orí ti jẹ́ làwúre àbí? Ẹ̀yìn àwúre náà owó náà láìsí. Sọ̀rọ̀ mi yé. Good. Ṣé ẹni bẹ́ẹ̀ tí ń wò mí? Orúkọ mi ni Awogoogle. Google. Ẹ̀bẹ̀ ni. Ṣé ní Google tẹ́ ń wò ń kò sí tí ẹ bèrè lọ́wọ́ rẹ̀ tí ò rí? Ṣé wá rí kò sí oògùn tí ń bẹ lórílẹ̀ ayé yìí tọ́lọ́hun ò ní káwa lè ṣe fún yàn? You can do every time. Ṣé ní sáàmù gangan ńgbà tí ń wo ṣe fún yàn jọ́ kìnnà náà? Sáàmù gangan ń wò gbowó tó pọ̀ lọ́wọ́ rẹ̀ ń lòdò ni. Ní sáàmù gangan. This man is a very confirmed man. Ṣé rí èyí ń ọ̀tọ̀? Ṣé mi bá wá jáde báyìí? Good. Mo è dédé jáde. Bóyá ẹ̀kan láàrin oṣù kan. Àmọ́ ṣe ní gbogbo àwọn tí mo bá fojú rí báyìí tí mo bá sọ̀rọ̀. Tọ́lọ́run wá láàgbọ́ra wa yé. Tí wọ́n ti ṣe lọ́dọ̀ mi. Bàbá, èyí tó ń wò tún tó ṣe mọ́ láyé. Àkọ́kọ́ ẹ̀kejì pẹ́ tún wá jọmọ Igbo yẹn mọ̀ ṣògùn owó lọ́dọ̀ yìí. My brother, it's not as if I've been doing it, but I feel like doing it. Bàbá, tí n bá parí iṣẹ́ fún yín tán. Pangolo lọkọ̀ yóò tẹ ẹ̀yin lẹ lọkọ̀ yà máa jọ iṣẹ́. This is mine. Ẹ̀yin lẹ ní. Owó pẹ̀lú ọ̀hún. Ṣé rí mo lè ṣe iṣẹ́ fún yín? Okay. Tó ṣe wípé ní tá a bá parí iṣẹ́ òun. Pé ẹ kọ́kọ́ rí owó ẹ̀ rí owó. Dọ́là ni ẹ rí o. Hey, I love hearing dollar. If it comes to dollar like this, what is a dollar? Muti love pẹ̀lú ẹ. I'm in love with the dollar. Bàbá yìí. I'm telling you. Sọ pé ọ̀ tòṣìmọ́láyé. Ó tòṣìmọ́láyé. Ọ̀ tòṣìmọ́láyé. Ó tòṣìmọ́láyé. Ìgbé apápá bá ní là á bẹ́ tu. Ó ní apẹ́pẹ́pẹ́ ìpẹ́tù. Ṣé ará ìpẹ́tù lélẹ́yìí o? Ṣé ọ̀rọ̀ yìí ò ní gba bí à ń pọ̀fọ̀ torí iṣẹ́ kan bẹ̀rẹ̀ pé ní tá a bá fẹ́ ṣe fún yàn yàn pọ̀fọ̀ ni. Àmọ́ pẹ́pẹ́pẹ́ tẹ̀ ń pẹ́tù yìí kò ní fẹ́ mú tọlọ́fọ̀ dé. Aláṣẹjẹ là á ṣe fún yín. That I will eat something. Aṣàjẹjẹ èso fọ̀nà méjì. My brother, I can eat. Ẹ ń jẹun. I'm like a termite. Mo dàbí ikán. Tí bá ti gbé oúnjẹ báyìí, mo jẹ tán nìyẹn. Ọlọ́run ní ẹ̀rí nǹkan báwọn àṣekí yẹn máa jẹun kọ́ ló ní o lára. Bàbá yìí bẹ́ẹ̀ ṣe wà yìí tí n bá ṣe ìṣọ́ra fún yín. Bí ọkọ̀ bá fẹ́ ní aburú kan tó fẹ́ ṣẹlẹ̀ àbí nǹkan kan ẹ̀kẹ́ tètè bára yín lé ní tọkọtọkọ. Bẹ́ẹ̀ ni mo ṣe kíní fún àwọn èèyàn kan gbà ń gun pílẹ̀nì ń jò ní. Gbogbo pílẹ̀nì ló jóná. Gbogbo pílẹ̀nì pátápátá. Everything. Gbogbo pílẹ̀nì. The aeroplane. Ó gbóná lójú ọ̀run. It got burnt. Ẹ jẹ́ n sọ tó yà ń lẹ́nu fún yín bẹ́ẹ̀. Okay. Ó sì bára rẹ̀ nínú yàrá rẹ̀. Hey! This man is full of charm. Ibẹ̀ ni. Ogun juju. Ogun juju. Má jẹ́ pidá fún ọ. Má jẹ́ pidá fún ọ. Can you do the one that it will make somebody to disappear and appear? Disappear ọ̀fẹ́ kọ́hún. Èmi máa ṣe. Mo ṣe fún Adéníjò ní. Who is ọ̀gára ọlọ́ṣà ni Anini. Mo ṣe èmi mo ṣe fún. Mo ṣe fún oyè inú sì ń dò ní pẹ̀lú. The same man. Èmi ní ṣiṣẹ́ fún gbogbo wọn. You can do this one that if you see a very fine girl with a very big bunda, you hit it like this. Ẹ̀yin ọmọ yìí mọ̀ yẹ́ wá. Kájà ni ọmọ yìí. Àmúdó la máa pẹ̀lú rẹ̀. Àmúdó nù. I don't know what you call it, but ọba ti fi lè mú báyìí. Ọ̀ yẹn kúnyẹn. What if somebody want to rob? We rob a bank. Èmi ntí mi máa ṣe fún yẹn dùnú. That one. Tó ṣe wípé ní tí ọba débẹ̀ báyìí nísìn ọkàn sọ wípé ní owó mọ̀ bọ̀ ìwọ àti owó ẹ sì bára yín nílé. I'm telling you before we even go to the mission, I'm giving you 500,000 naira right now.
mo ti sọ̀rọ̀ wọ́n ọmọkùnrin ti gbówó lù mí. I will give you 500,000. Do you know what you will do? You will come inside and I'll joke. We will go there. You will do me the charm. I will give you everything. Èbó la fẹ́ lọ. My brother, it's not about we are going to rob First Bank. First Bank. Yeah, First Bank. That one, the First Bank. Báńkì àkọ́kọ́ ní gbogbo rẹ̀ Nàìjíríà. First Bank. Yeah. Kí ló jẹ́ ìyọ̀mọ̀ Igbo ya wèrè báyìí? Ẹ̀yin dúró níbi tó súnmọ́ ọ̀tí ẹ̀dá kọ́ pè. Ọ̀dà kọ́ gúdà. You don't need this one. This one, digital money. We are needing a very big mansion. We go into First Bank. We rob everything, clear it off. Ilé burúkú ni, abájọ tí ìrùn rẹ̀ fi kún. Àṣẹ ẹ̀mí rẹ̀ ga. Get out if you have money you need to repay. Sọ nípa ṣe wà yìí, wọ́n ṣe pẹ̀lú ọ̀rẹ́. Get out! Oh, let me walk. That stupid man, I willingly, I just did him like that. No shame. The time I knew is alive. You are not born. What is wrong with this man? What is this man can have juju. Yeah, he can have juju. You are beating me. You are beating me. You're beating me. You're beating me. I will kill you. Better. Ọjà mi ò yá lónìí. Ọmọ Igbo sì ní rí ojú wọn máa ń rẹ̀ jù. Kí lè Igbo ló sì lè mọ ẹ̀dá kọ First Bank. Lé burúkú ọmọ Igbo.